Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Lára àwọn tí wọ́n lọ sí hajj lọ́dún yìí náà ni gbajúgbajà òṣèré tíátà ni Alhaja Minna, ẹni tí wáyé mọ̀ dára sí Mercy Aigbe àti ọkọ ẹ̀ Masha Allah. Kazeem Adeoti. Kí tọkọtìyàwó lọ sí Mecca láàrin iṣẹ́ hajj, kí ni nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe, kí ni nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe? Alhamdulillahi rabbil alamin wa salatu wa salamu ala ashrafil mursalin wa ala alihi wa sahbihi ajma'in. Amin. Ada ọpẹ́lẹ́ sọ́dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ fani Muhammad sallallahu alaihi wasallam. Aki baba olóòtú ọjọ́ olùdásílẹ̀ Alore TV. Ọlọ́run bá pín iná, Ọlọ́run bá ṣe àdá pẹ̀lú yín. Bá gbé sókè jù báyìí lọ́la la hawla wala quwwata illa billah. Ọ̀rọ̀ lórí ọkọ àti ìyàwó tí wọ́n lọ sí hajj. Alhamdulillah. Àwọn kan ní ṣẹ̀ríà Islam kan bó fi kí òní kí ọkọ àti ìyàwó wọ́n máa lọ sí hajj láti lọ ṣe iṣẹ́ hajj. Gbogbo àwọn nǹkan tí gbogbo ẹni tí tó jẹ́ pé òun nìkan níyàwó ẹ̀ lọ sí hajj, àbọ̀kọ ẹnìkan lọ sí hajj, gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe pátá làwọn ní ò ṣe. Kódà a tún kí ọkọ àti ìyàwó tí a dárúkọ yìí á kí wọn. Bí Islam ṣe ní ká rìnrìn àjò ni wọ́n rìnrìn àjò yìí. Pé ká lọ sí rìn àjò bẹ́ẹ̀ pẹ̀lẹ́lẹ́tọ̀ wa. Torí gbogbo ohun tá a bá fẹ́ àmọ́ ọ̀rì ṣe ní rọrùn. Ṣùgbọ́n kí wọ́n ṣọ́ra o. Bí a kì í kọ́ kó jẹ́nẹ́rà pọ̀nẹ́ ní ohun tí ẹni tó wà sí hajj bọ̀lọ̀ ṣọ́ra fún lọ́kùnrin àtobìnrin. Àwọn kan lọ́kùnrin àtobìnrin ohun tó bá jẹ́ wọ́n pé á lò tùràrí olóòórùn kí wọ́n ṣọ́ra fún. Ọlọ́run ọ̀fẹ́, súnà ọ̀fẹ́. Bákan náà izalatu sha'ar. Tó bá ti lè gbé haram pẹ́rẹ́, tí ẹ bá ti gbé haram yẹn ni òtún tó ti gbé ihram. Àsọmù tó mọ́ fi ń pa kájà pé iṣẹ́ hajj bẹ̀rẹ̀. Á lo tùràrí olóòórùn wọ́n bọ̀ lọ jìnnà sí. Tùràrí olóòórùn wípé ẹ̀yin lo pẹ̀fúùmù lọ́fíńdà. Bẹ́ẹ̀ni. Mo yẹ pé inú ṣẹ̀ríà Islam obìnrin ò tiẹ̀ bọ̀lọ̀ lónẹ́. Rárá. Ohun tó bí ilé lò torí bọ́dí odò, òun náà ni roll-on. Torí roll-on ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ò lè gbóòórùn ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì izalatu sha'r. Gbogbo ẹni tó wà ní hajj tó ti gbé ihram pátá, wọ́n bọ̀ lọ sọ́ra láti kọ́ ti gbogbo ohun tá à ń pè ní wa. Tó ti wọṣọ funfun, tó ti daṣọ funfun bóra. Láti bẹ̀rẹ̀ sí hajj. Gbogbo irun tó wà lára wọn bọ̀ lọ yọ shaving stick, wọn bọ̀ lọ yọ sí páwọn fẹ́ fà. Yálà orí ni, abẹ́ ni, abíyá ni, àyà ni, àbí irun ogbọ̀n tó bá jọkùnrin. Ṣùgbọ́n tó mi bá ṣe mistake lè jábọ́ ń bẹ̀ kò sí lè fi o. Kò sí àìbò ń bẹ̀, kò sí problem pẹ̀lú ẹ̀. Inú tó túbọ̀ lọ ṣọ́ra fún òun rẹ̀ ń taqlimul azafiri. Gígé kaná yálà àtọwọ́ àtẹsẹ̀ inú tí wọ́n bọ̀ lọ jìnnà sí nìyẹn. Inú tá a kọ fẹ́ni tó rẹ̀ sí hajj tó ti wà nínú aṣọ funfun nìyẹn. Èyí tó tẹ̀lé òun náà ni pé á tó ṣe ara ẹni tá à ń pè ní khitiba. Nígbà tó ti wà nínú ihram, á tó ṣe ara ẹni kò gbọdọ̀ wáyé. Nígbà bí mo róbìnrin kan tó wù mí, wọ́n fẹ́ bá sọ̀rọ̀. Ó wù mí, mo fẹ́ tó ṣe ẹ̀ àbọ́kùnrin náà, àbóbìnrin náà rọ́kùnrin tó wù ọ fẹ́ fẹ́. Tó ti wà nínú ihram. Torí aládìsá ní Muhammad fúta níbi ni la yankihu al-mahram wala yunkahu wala yukhtabu. Ẹni tí ó ti wà ní haram ẹ mọ́ fẹ́ wọn o. Ń pé mo fẹ́ ṣe nìkan fún. Ń pé ájìlá ọlọ́pàdé bá a ṣe wà ní haram yìí ọ̀yá bismillah. Bàbá rẹ̀ ní ìyá rẹ̀ ní bàbá ìyàwó ní bàbá ọkọ ní ẹja ṣe yìí. No. Wala yunkahu. Kọ́dà àwọn ní òsì bọ̀lọ̀ tọ́pá wọn ṣe yìí fún yín. Wala yukhtabu. Kọ́dà ẹ̀ bọ̀lọ̀ tóòsì wọn. Àdìsá ní Muhammad nìyẹn. Sallallahu alaihi wasallam. Bákan náà ata'arrudu lis-sayd. Ká jìnnà sí àmọ́ dẹ́dẹ́ orí ilẹ̀ gẹ́gẹ́ mo ṣe sọ lọ ń bẹ ní Al-Qur'ani bẹ́ẹ̀. Nígbà wọ́n ti wà ní haramu gbogbo ohun tó jẹ́ pé a fẹ́ pa nǹkan. Ọlọ́run ni a jìnnà sí. Èyí tó tẹ̀lé òun náà ni al-fusuq. Gbogbo ohun tí ó mú ni dẹ́ṣẹ̀ pátá. Irtikabul ma'asi. Gbogbo ohun tá a lè mọ̀ kó lè mú yẹn ṣẹ́ lọ́hùn. Ká parọ́, ká sọ̀rọ̀ tí ọ̀dà, ká ṣòfófó, ká pẹ̀gẹ̀, ká ṣàbòsí, ká ṣe mùnáfìkì. Gbogbo àwọn nǹkan yẹn lẹ́ni tó bá ti wà nù ihram ọ̀bọ̀lọ̀ jìnnà sí kọ́mọ́ bá ṣe ájì ààrẹ jẹ. Èyí tó wá tẹ̀lé wà yìí o ṣe mọ̀ pé
òun náà ní ìbára ẹni sùn. bẹ́ẹ̀ ni. ìbára ẹni sùn kọ̀dẹ̀ síbi tí ó ti lè wáyé lóògùn ìgbà tọkùnrin bá ń jọkùnrin tóbìnrin ń jóbìnrin ẹni tí ò ní igi lórí ẹ̀ là ń pè sí nẹ. ọkọ àti ìyàwó tó wá jọ lọ sí hajj tó ń jẹ ń wà nínú hòtẹ́ẹ̀ kan náà tí wọ́n jọ ń sùn mọ́jú wọn ò bọ́lọ̀ járun pálura wọn o. èèwọ̀ ni. èèwọ̀ ni lẹ́gbàá tó ti wà ní haram wọ́n ti bẹ̀rẹ̀ sí hajj. torí pé Al-Qur'ani sọ pé alahajju ashhuru ma'lumat iṣẹ́ hajj tá à ń sọ yìí o ọ wà nínú àwọn oṣù tó gbajúmọ̀ tá a mọ̀ pé àmọ́ ń ṣe wà mọ̀ pé àsùn tá a mọ̀ ń ṣe hajj lélẹ̀. faman farada fihinna al-hajj ẹni yóò tí Ọlọ́run bá ní pé àsìkò hajj rẹ tó ọ̀rà físà ọ̀rà tíkẹ́ẹ̀tì ọwọ́ wà ní Mẹ́kà báyìí tó fẹ́ ṣe hajj. fala rafatha Ọlọ́run ní ẹ̀bọ̀lọ̀ ṣe rọ̀fásà ẹ̀bọ̀lọ̀ bára yín sùn. even sawa kana al-mubashara muqaddima kọ́dà jẹ́ pé romance lásán. ẹ gbọ́dọ̀ romance ara yín. ẹ gbọ́dọ̀ romance ara yín ká tó wá fi pé a fẹ́ ní àjọṣepọ̀. Al-Qur'an ló gbé abẹ́ fàlà àárọ̀ fàtà. ẹ mọ̀ ń bọ ẹ ti ẹ bọ̀ lọ start yẹ. kó tó wá kẹ́ wà láàfọ̀sọ́ kọ̀ wà lájìdá ẹ mọ̀ bọ̀ra yín jiyàn ní hajj ẹ mọ̀ sọ̀rọ̀ tí ọ̀dà pẹ̀lú ara yín ẹ mọ̀ ṣàbòsí ara yín gbogbo ohun tó lè mú yín dẹ́ṣẹ̀ jìnà sí. àyà yìí jábọ̀ pé àjọ ọlọ ẹlòmíì ò pé à ń wọ́ ọmọ já lọ sí hajj ká bẹ lọ́hùn tá a bá sùn oorun náà Ọlọ́run ó sì kí ni o Ọlọ́run ó fi dá wa lọ́hùn tí ọmọ jẹ́ àbọ̀dé hajj. àbọ̀dọ̀ ṣe o lọ síbẹ̀ kọ́ lọ tọrọ ntọ́ bá fẹ́ lọ́rọ̀ ọ̀gbẹ́sẹ̀ ayé ẹ̀ lórí ọmọ ẹ̀ àbí ìtọ́mọ tí ò tí ì bí tó fẹ́ kọjẹ́ ọkọ àti ìyàwó á bára ẹni sùn á romance ẹni kò sí ààyè bẹ́ẹ̀ ní hajj. ilé ọmọ jẹ́ ẹ̀kọ́ fún ọgbàjúgbọjà òṣèré tọ́lọ́run ń pè sínú Islam padà ní wọ́n á sọ lọ sí hajj àtọ́kọ ẹ̀ tá à ń pè ní Mercy Aigbe ọlọ́mọba wa kún wọn lọ́wọ́ tó ó kọ́ ń jẹ́ mi ní lásìkò yìí ayọ́ ẹ̀kọ́ ọlọ́mọba àdúró tí wọn ọlọ́mọba abẹ pẹ̀lú wọn. kí ni túmọ̀ bàbá ya sheik kí ni túmọ̀ Mina nínú Islam. ṣe é mọ̀ pé orúkọ ọmọ ní oríṣiríṣi ìtumọ̀. naam. ok ààyè kan ní nínú ààyè ní àìdágbé à ń lọ sí Mina. àbẹ̀kọ́. naam. ààyè kan ní ọ̀dẹ̀ nítumọ̀. torí pé ìtumọ̀ gẹ́gẹ́ táwọn lábá bá ń pè nǹkan tó bá nítumọ̀ tó dáa náà wọ́n ń pè lórúkọ. nǹkan tó bá ok. orúkọ tá a bá jẹ́ tí ó bá ti nítumọ̀ tó dáa yẹn bọ́ lọ jẹ́. ok for example tá a bá ti ní máa ń nà ihun tó dùn ló ń jẹ́ bẹ́ẹ̀. so kọ́ wá pé Mina so ó lè bẹ́ẹ̀ lórí tó wá tó lọ Mina ń sìn ó dé from ṣùgbọ́n Mina so orúkọ lùkàn ni wọ́n ń pè ní Mina torí Mẹ́kà ọ̀dẹ́ àbí Mẹ̀dínà tá ń pè Mẹ̀dínà ọ̀tọ̀ ló kọ́ yọ ń jẹ́ tẹ́lẹ̀ tó yẹ sí Madinatul Munawwara so kọ́nà kó ṣàánú wa. bàbá lẹ́ẹ̀kan ẹ̀ ń sọ kí nìkan lórí àwọn ọkọ àti ìyàwó tó wà ń bẹ̀ ń fẹ́ kẹ́ sọ̀rọ̀ yẹn délẹ̀. yàtọ̀ sí ilé ọmọ jẹ́kọ̀ọ́ fáwọn tá a rìnrìn àjò tí Ọlọ́run ò tiẹ̀ gbó kọ wá síta káyọ̀ mọ̀ pé òun àtọkọ ẹ̀ náà jọ ọlọ táyọ̀ mọ̀ pé òun àtọkọ ẹ̀ náà jọ travel gbogbo ẹni tó jẹ́ pé ó wà ní hajj lọ́wọ́ báyìí abẹ́ni tó ń jìnrìn àti lọ òun àti ìyàwó ẹ̀ pé èmi àti ọmọ fẹ́ kájọ mọ́ ṣe hajj gbogbo ohun tí Ọlọ́run ní ká jìnà sí ni ààbọ̀ lọ sí ohun tá à ń pè ní afẹ́ romance ara wa ká tó wá sọ wípé a fẹ́ lájọṣepọ̀ bó ṣe jẹ́ wípé ajẹ́lẹ̀tọ̀ ara wa tó ààbọ̀ lọ dán o ọlọ́ba tó tẹ̀lé ká mọ́ tó ṣe ara wa àbí ká tẹ̀ mọ́ gbígba igi síbẹ̀ ní pẹ́tò a fẹ́ so igi àyà àrà fana ti fẹ́ so igi yìí ò kọ̀ bọ́lọ̀ jámọ́ àbí ní mọ́sáṣá níbi láti fẹ́ so igi yìí ò kọ̀ bọ́lọ̀ jámọ́ àti ìyàwó bára àwọn sùn ṣùgbọ́n wọ́n ti gbé ìhìnrọ̀ ká ní wọ́n parí sí hajj sí wọn gàrà fátẹ́ láti ijọ́ kejì ọdún ẹ̀ńgẹ́ tèmi. tàbí parí sí hajj ọba rẹ́lá ajá tí ò tí ì lọ́kọ ó lè toast ẹ̀ tọ́bárà ajì tí ò tí ì níyàwó ńlẹ̀ àbí tíyàwó ò tí ì pé mẹ́rin tó wù ọ́ lè bá a sọ̀rọ̀ tẹ́bárà ọ̀tá pé tó àyèsí àyè tẹ́wọ̀n àyè la fẹ́ tú igi wa so ẹ̀yin àfa àwa igi wa ti já tẹ́lẹ̀ àfa alágbẹ́jẹ́ ẹ̀ wá bá wa so igi wa lẹ́yìn gbàtẹ́ yìí sí hajj tán kò sí lè fi ń bẹ̀ èmi àti ìyàwó mi àti sàdó àyèsí hajj tẹ́ láàárín ọjọ́ mẹ́ta tá a lò yìí tó já sunu báyọ̀ lọ́wọ́ pé kí ni o báyọ̀ lọ́wọ́ sàámi sí. àyè wà dáadáa fún yẹn àyè wà fún yẹn àbí. àyè wà
ẹ bá ti parí iṣẹ́ hajj yẹn. but sir ọjọ́ wo gan ni iṣẹ́ hajj máa ń bẹ̀rẹ̀ nínú oṣù tàwa yìí ìjọ́ wo gan ni iṣẹ́ hajj máa ń bẹ̀rẹ̀. Iṣẹ́ hajj ó máa ń depend pàápàá jùlọ ibi tó gbajúmọ̀ jù ni pé tá a bá ti mú mẹ́wàá àkọ́kọ́ yìí Sulhijja wọ́n fi sọ pé Sulhijja oṣù àwọn alálàájì. Gbogbo àwọn iṣẹ́ hajj pátá ẹlòmíràn iṣẹ́ láti parí Zulqa'dah ó depend báyìí bá sì ti wá sí gbogbo agẹ́ àlè iṣẹ́ hajj papọ̀ lẹ́ẹ̀kan náà rotation náà máa lọ ní àti ìdíbẹ̀ rí ṣùgbọ́n torí crowd mo kọ́ mọ̀ sí ní group by group táwọn kan bá wá àwọn kan wá ibáyìí àwọn kan wá ibáyìí kẹsàn-án ti iṣẹ́ ìpínlẹ̀ nìkan ni kí wọ́n ṣe é lẹ́ẹ̀kan náà ṣoṣo ṣùgbọ́n kó sáà ti pé ìjọ tó pa gbogbo wọn pọ̀ pátá ní ẹ̀nàjọ́ àràfà. Country yóò tó lè tiwa state yóò country yóò yẹn yóò tó lè jẹ́ ọjọ́ àràfà yẹn gbogbo pátá ní àṣẹ́ńgbò síbẹ̀. Torí pé alahaju alarafa torí pé ọjọ́ àràfà gẹ́gẹ́ òun gẹ́gẹ́ ohun tó ń pè ní hajj gẹ́gẹ́ ẹni tí ó bá gun àràfà tí ò gun òkè yẹn kó gbọ́ kó túbà ń bẹ̀ kó ṣàdúrà ń bẹ̀ kó ṣe hajj. tí o bá sálàáfíà ńkọ́ láti lọ gun òkè. ẹni tí ilé làwọn fi bẹ́lọ̀ pé ọlọ́run kó fún yín lókun àtagbára láti débẹ̀ kọ́dọ̀ àwọn ẹni tí ò gbádùn wọn á wọ dábẹ́ tẹ́ǹtì mẹ́ kọ́ wà lágbẹ̀lẹ́gbẹ̀ ẹ̀bẹ̀ dẹ́nẹ́kẹ́nu kó gun òkè yẹn lọ kó bá wà nísàlẹ̀ òkè ó ti wà láyé àràfà ni àyè kẹrẹ́ láyé yẹn kìí ṣe pókè gẹ́gẹ́ ó pè láràfà ìbẹ́kẹ̀jẹ́ òkè ni gbogbo tó bá ti jẹ́ àrán dìbẹ̀ yẹn ó ti wà láràfà náà ni. tí o dandan ní. tó bá ti sọ̀kalẹ̀ àràfà báyìí. dandan ní àràfà. èyí pé dandan ní àràfà torí pé ẹnu sẹ́ra pé alahaju àràfà òun kókó iṣẹ́ hajj tó jẹ́ gbòógì téèyàn bọ̀rọ̀ mọ́ sí òun náà ní àràfà gbogbo iṣẹ́ yòókù èyí lè lọ hajj ní àràfà kọ̀la tó bá ti gun àràfà tẹ́ gbogbo àwọn iṣẹ́ yòókù yẹn ò lè ṣe lẹ́yìn ẹ̀. sàfà àti mariwa ni ẹ̀kọ́ ti gba àwọn kan àwọn ziyara ni ẹ lè ṣe lẹ́yìn ẹ̀. ó ti di. kí ẹ ṣáà ti rí àràfà gùn. lọ́wọ́ ti rárá ọjọ́ àràfà yẹn mọ́ mi sí ẹ̀ tí wọ́n bá ti mí sí ọjọ́ àràfà kò sí problem. bọ̀ bàbá tá bá rí àwọn tọkọtaya ọjọ́ pé wọ́n ti lọ sí Mẹ́kà àwọn náà ti lọ láti bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn kó tó bẹ̀rẹ̀ ṣe hajj rárá tó bá ń súnmọ́ ṣó ṣeéṣe kán súnmọ́ra wọn nígbà yẹn tí wọ́n ti bẹ̀rẹ̀ rárá tí wọ́n ti gbé ara mi wọ̀. tí wọ́n bá ti gbé ara mi wọ̀ kò sábúrú bí kọ́kọ́ àti ìyàwó súnmọ́ra wọn. ní Mẹ́kà tí wọ́n bá ti wà lẹ́nu iṣẹ́ hajj. ok ṣùgbọ́n ìjọ tó bá ti lè wọṣọ funfun tó ti da gbogbo ìbora white bora kọ́ mọ́ ṣe mọ́ o. wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. kéèyàn sì mọ́ kéèyàn sì mọ́. wọ́n ti bá dà lọ bí tí a pé bí kéèyàn wà lórí irun kéèyàn máa ṣe nǹkan míì. now. sọlọ máa gbàrú yẹn. torí pé òkú ẹ̀sìn ni hajj ọmọ wa ohun tí ọba ṣe ẹ jẹ fàyè lẹ̀ fún jọ̀bìsì. bàbá àtúmọ̀ sọ́ngbà mi ọjọ́ orí ẹ dárúkọ nọ́mbà yín ẹ dárúkọ ìjọ àsàlátù yín fáwọn tí wọ́n bá nílò ètò ẹ̀bẹ̀ àdúrà àbọ̀ nílò counseling látọ̀dọ̀ yín. orúkọ mi ni Sheikh Giyasuddin Abiola Agoro tí mo jẹ́ olùdásílẹ̀ Igasatul-Allah International Islamic Organization ní Facebook ní WhatsApp ní Telegram ní any social media ẹ máa bá wa ń bẹ̀ gbé tó bá nídìí fún ohun tí ọba yé nípa ẹ̀sìn àbí counseling àbí nípa àdúrà ọ̀fẹ́ consult wa o lè pè wá sórí 081-3376-9943 òun náà ní WhatsApp number wa lẹ́ẹ̀kan sí 081-3376-9943. ẹ ṣe gan-an a máa rí bá sà.